kí ló ń ṣẹlẹ̀ ní Kwara gbogbo aráyé ẹ súnmọ́ bí ká jọ sọ. Ayé dojúrú tán pátápátá, ayé polúkúrú muṣu. Ìbànújẹ́ ńlá wọ Kwara State láyé gómìnà Abdulrahman. Kwara State ò ṣẹ̀ṣẹ̀ débi tó wà yìí o. Ìlọrin ò ṣẹ̀ṣẹ̀ dáyé. Látọdún pípẹ́ ogun ò kó wọn lọ́fà, ogun ò kó wọn ló mú àránrí àti létoko wọn. Abdulrasaq ló di gómìnà ní Kwara State táyé polúkúrú muṣu tẹ́jẹ̀ ń sàn ṣùrùṣùrù. Kò yé mi ní irú gómìnà wo lèyí? Gómìnà èpè tí wọ́n ń ṣojú rẹ̀ dáná sunlé, táwọn báńdíìtì ń ṣojú ẹ̀dúnbò àwọn èèyàn, tí gbogbo abúlé ń dahoro tó dákẹ́. Ẹ sì katẹ̀ lọ́jọ́ tẹ́ dìbò fúnjọba olólùkúrú muṣu. Torí pé ẹ fẹ́ mọ̀ wá góòlù nílọrin Àfọ̀njá, ẹ fẹ̀mí gbogbo ará ìlú ṣòfò. Abdulrahman, gómìnà tí gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ń ṣépè fún nílé lóko. Ẹ wo bí ẹ bá yé dé níṣojú wa. Bùkọ́lá Sàràkí ṣèjọba ayédètẹrú tọmọ. Àmọ́ pé bí ó ti ṣe rèé láyé tí gbogbo wa ń pariwo Abdulrasaq. Mo ń bi yín ni, ṣáyé ti rí bí eléyìí rí ní Kwara State ṣá? Ẹkún lójoojúmọ́, ìtàjẹ̀sílẹ̀ lóríṣiríṣi. Gbogbo Fúlàní yín tí wọ́n bá láàfin jà níjọ́hun, ṣé wọ́n ti kú tán ni? Ṣé bẹ́ẹ̀ tiẹ̀ ní Fúlàní ni yín nílọrin Àfọ̀njá, ẹ tún wá dojúkọra yín ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. Mo dókè ọdẹ, wọ́n lógun Fúlàní ti kó wọn lọ. Mo délùú Ìsìn, wọ́n lógun Fúlàní ti kó wọn lọ. Àwọn Fúlàní ọ̀wá mọ́lé bàbá gómìnà kógun ó lọ kó wọn ti létoko ní. Kógun báńdíìtì ó kó wọn ní tìbítìran. Ó dọjọ́ olówó bá farapa kó tó táfárá ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lálágbára ní Kwara State, tẹ́ ẹ kọjú àdánwò sáwọn mẹ̀kúnnù ní ti létoko, ayé tiyín gan ò ní dùn. Ẹ̀yin alágbára ní Kwara State, tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí gbalẹ̀ onílẹ̀ tẹ́ ń lé wọn lóko, tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí lo báńdíìtì láti balẹ̀ yìí jẹ́, tẹ́ ẹ dọlọ́lá nínú ìbànújẹ́ àtomijé lójú gbogbo ará ilé ará oko. Mo fẹ́ kó yé yín pọ́lọ́run ò sùn. Gbogbo oníkálukú ẹ̀dá láyé ní ọgbà sẹ̀ríà lọ́jọ́ ìgbéǹde àlùkìámọ̀. Gbogbo ẹ̀dá tí wọ́n ti gbomijé lójú ẹ̀ ní ti létoko ní Kwara State. Ọba Aláùrábí yóò tù yín nínú, ojú ọgbẹ́ yín á dí, Olúwa yóò nu omijé yín nù lódodo. Gbogbo lódodo k'Olúwa san yín lẹ́san rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbà gómìnà, gbogbo ọmọ ilé ìgbìmọ̀ asòfin, gbogbo Kwara State House of Assembly members pátápátá, gbogbo SSA, gbogbo special adviser, gbogbo commissioner, gbogbo PS lábẹ́ ìjọba Abdulrasaq, ẹkún tiyín náà ń bọ̀. Olúwa gbà wá o. Ìlú ń tú lójoojúmọ́, gbogbo abúlé ní Kwara State ló ti dahoro. Ìrànlọ́wọ́ Olúwa ló kù tó lè dá Kwara State padà sí bó ti rí níjọ́sí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń bẹ lọ́wọ́ ajínigbé títí dèní tó ṣe pé wọn ò tí ì rí wọn gbà wálé nítorí owó. Òkè Dábà ó ti tú pátápátá. Òrù Àgọ́ nílùú deputy governor ó ti tú pátápátá. Ó tú pátápátá tí ọ̀sẹ́ nìkankan àtẹyẹ àtẹkù. Àrùn ti tú, Ọ̀yàtẹ̀ ti tú, Àgọ́ Ọlọ́mọ ti tú. Kò séèyàn kò séyẹ kò séwúrẹ́ náà níbẹ̀. Òrékè igbó, òrékè òkè, òrékè ìsàlẹ̀, gbogbo ẹ̀ ló ti tú pátápátá. Yàrú ti tú o. Ṣé gbogbo ọmọ Kwara lẹ́yìn odi ẹ̀ ń gbọ́? Gbogbo ọmọ iléèwé tó lọ ṣèdánwò níbẹ̀ tí wọ́n kó lọ bíi ti Chibok girls, wọn ò ì wálé. Ẹ wá wí fún mi ta ló tó wọ kájọlà? Ẹ lọ bàbá ńlá, ẹ lè rẹ́ nìkankan ní tilé toko wọn. Káyà bàrùtì ń kọ́, ẹ jẹ́ kó lójú ó lọ síbẹ̀ kó béèrè ọ̀rọ̀. Ẹ lọ sókè ẹ̀rọ. Mo dé Ìsìn, mo dé Ìsìn, ẹ̀rù bà mí, àyà mi já. A fẹ́ lọ àlèdókè ọdẹ. Kò sẹ́ni tí ó lọ sáwọn agbègbè wọ̀nyí kó dorí ahun yóò sọkún kúrò níbẹ̀. Ìyàlẹ́nu ló jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ nípa Kwara State ẹ̀wọ̀n ló ń lọ. Ẹ̀yin ọmọ Kwara, ẹ̀yin ìgbómìnà, ẹ̀yin ìtọ̀fà, ṣé yẹn lẹ̀rú ṣe ń bà yín? Ẹ̀yin ọmọ Kwara State, mi ò mọ̀ pé lójó báhùn. Ẹ ṣe lè sọ̀rọ̀ kíjọba kúkú kó gbogbo yín sínú ọgbà ẹ̀wọ̀n. Káwá wo ẹni tíjọba ọmọ ṣèjọba ọ̀hún lé lórí. Ẹ jẹ́ pariwo fún gbogbo ọmọ Nàìjíríà.
ẹ fẹ́ lọ sẹ́wọ̀n ẹ sì fẹ́ lọ sálákejì ọmọ kú bàbá kú ìyàwó lòun ò lè pariwo nítorí pé gómìnà ń tàwọn èèyàn mọ́lé ẹ jẹ́ pariwo wàhálà tí ń lọ ní Kwara State yìí ẹ jẹ́ lọ ké bá Bọ́lá Tinubu bóyá yóò lè ṣèrànlọ́wọ́ ó ṣeé ṣe bóyá ẹ lè rí àánú gbà. ẹ lọ Èkìtì State Abíọ́dún gbógun ti báńdíìtì ó lé wọn lọ ẹ lọ wo ṣèrí àti Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń dá fún wọn lọ́wọ́lọ́wọ́ ẹ wo gómìnà Abíọ́dún nípínlẹ̀ Ògùn ọkùnrin takuntakun ni ogun ń lọ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Oǹdó pẹ̀lú ajínigbé pẹ̀lú gọ́fúmẹ́ǹtì gómìnà Adémọ́lá ń lé wọn lọ́wọ́lọ́wọ́ lọ́sùn ara òrokùn ara òradìyẹ kí ló wá dé kí ló ń ṣẹlẹ̀ ní Kwara State irú gómìnà wo lè yí ẹgbàá ní ẹ làjà irú Abdulrasaq wo lè yí tí náà ń jó lórí ilé rẹ̀ tó sùn ìlú fojoojúmọ́ tún ní Kwara State wọ́n ló ní bó ṣe jẹ́ yẹn gan làwa fẹ́ gbọ́ táwọn báńdíìtì lọ gbódìndín ọba nílùú bíi mẹ́ta àìmọye ìjòyè tí wọ́n gbé lọ pátápátá gómìnà Òkèdè pariwo lọ́jọ́ tí wọ́n ti pọba kan ṣoṣo nípínlẹ̀ Èkìtì níjọba Oyèbánjí ti lé wọn kúrò lẹ́kìtì. ó pẹ́ tí mo ti dákẹ́ lórí ọ̀rọ̀ Kwara State ṣùgbọ́n mo pe SOJ tí wọ́n ló súnmọ́ gómìnà tipẹ́tipẹ́ wọ́n lọ lọ́wọ́ ọ̀tún ẹ̀ ní wípé kí n lè fún wọn nímọ̀ràn wèrè ọ̀hún búlọ́ọ̀kù nọ́mbà mi lọ́jọ́ tó ti gbọ́ pé Ológundúdú ló fẹ́ bó lórí oko ọ̀hún sọ̀rọ̀ tó bá ṣe pọ́mọ Abdulrasaq gómìnà Kwara State tó bá ṣe pọ́mọ rẹ̀ ń bẹ nínú àwọn ọmọ ilé ìwé tí báńdíìtì kó lọ ni yóò ti gbà wọ́n wálé mo dé lọ́rin ìlú kan pínrínpínrín ojú àwọn èèyàn korò tewétagbà wọ́n ń mí fúpefúpe ẹ̀rù ń bara alé ẹ̀rù ń bara oko ará oko ò lè wálé ará alé ò lè dọ́nà oko gómìnà Kwara State ọ̀dàkẹ́ bí adágún odò kò yé mi bẹ́ẹ̀ ni kò yé wa èwo wá ní tógun tẹ́ gbé ti Bùkọ́lá Sàràkí báwo ló ṣe jẹ́ ogun tí ń kó yín nílé tí ń fọmọ ṣòfò tó gbẹ̀mí tó gba dúkìá àwọn èèyàn tó dẹkún lójoojúmọ́ tọ́mọ aráyé ń sun kiri nígboro kò káwọn olórí burúkú gbogbo tí wọ́n ń bẹ níjọba sọ̀rọ̀ Bùkọ́lá Sàràkí lógun tí ń jà yín àbọ̀mọ Sàràkí ló kó jọba sínú àdánwò ìjọba kíjọba tó bá gbógun ti Sàràkí ó di dandan orí gbogbo mẹ̀kúnnù á sì gbógun tì wọ́n oore tí ń sọmọ Nàìjíríà ìjọba oríṣẹ́ sọmọ Sàràkí ló kó báńdíìtì wọ̀lú ni olórí burúkú nìyẹn ẹ̀ wúlò ọ̀rọ̀ àwọn olè tí wọ́n lọ rọ́ọ̀bù báǹkì Ọ̀fà níjọ́sí ẹjọ́ tí wọ́n ti parí tí wọ́n ti ṣe tí wọ́n ti dá ó yanilẹ́nu pé yẹn níjọba yín ń gbé kiri ojú ló ń dùn yín ẹ̀ ń fòògùn sétí apádá wọn di báńdéèjì mẹ́sẹ̀ ṣé bẹ́ẹ̀ tiẹ̀ mọ Bùkọ́lá Sàràkí bẹ́ẹ̀ tiẹ̀ gbọ́njú mọ bàbá rẹ̀ ó pẹ́ tí gbogbo ayé ti mọ̀ pé olówó nìran bàbá tó bí i lọ́mọ èló ní bẹ ní gbogbo báńkì Ọ̀fà tí Sàràkí tó ní káwọn olè ó lọ kówó wá ṣó lè tó iye owó tọmọ Sàràkí ń ná nígboro ni tó fi ń ṣe sàárà fún yín lójúmọ́ gan ní Kwara níbẹ̀ Sàràkí kọ́lé tí wọ́n ti tọ́jú arúgbó ìjọba Kwara ò ràn Sàràkí lọ́wọ́ lórí rẹ̀ ṣe làwọn wèrè tó gbé katakata lọ síbẹ̀ tí wọ́n lọ wọlé arúgbó tó bá jẹ́ pé wọ́n fẹ́ darúgbó ni tí wọ́n fẹ́ dàgbà ni ṣé wọ́n lè dárú ẹ̀ láṣà. ẹ̀yin ọmọ Kwara State ẹ ti wọ one chance báwọn báńdíìtì ṣe bà Kwara State jẹ́ tó ṣé kò yẹ kí gómìnà ọmọ lọ ṣàbẹ̀wò sí gbogbo ilé ìwòsàn tí wọ́n ti farapa tàbí gbogbo ìlú tó ti dahoro àsìkò yẹn gan ni gómìnà múra ìlú òyìnbó lọ́jọ́ tó dìndín abúlé jóná lọ́jọ́ tí wọ́n pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ní Kwara ní gómìnà lọ sílùú ọba ẹ sì katẹ̀ lọ́dún tẹ́ dìbò fábùràmọ́nì Rasaki tẹ́ ẹ bá fẹ́ ẹ tún lọ sí katẹ̀ ìbò ń bọ̀. gbogbo ẹ̀yin tẹ́ pè mí nílé lóko gbogbo ọmọ Kwara tí ń bẹ nílùú òyìnbó tẹ́ pè mí pé kí ló dé Ológundúdú ọ̀dá sọ̀rọ̀ Kwara State ni tẹ́ ní kí ló dé tó Ológundúdú wò wá níran ìdí tí mo fi mọ́wọ́ lẹ́rán tí mo mọ́rúnkún tẹ̀ páàrònú ni pé mo gbàgbọ́ wípé ọlọ́pọlọ pípé ni gómìnà yín ó yẹ kó lè táyé ṣe ni mo ṣe dákẹ́ lórí iṣẹ́ wọn ìgbà tí mo wá rí wípé ọlọ́gbọ́n kan ṣoṣo ò lè ṣèlú kò sẹ́ni tó gbọ́n kọjá àdánwò. ẹ̀yin ọmọ Kwara State ẹ jẹ́ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ tíwájú ò bá ṣe é lọ ẹ̀yin á ṣe é padà sí ọkọ̀ ìtẹ̀síwájú kọ́ leléyìí tẹ́ ẹ wọ̀ yìí o ẹ wẹ̀yìn wò lọ́dún tí wọ́n ti déjọba lẹ ti rógo
ẹ ti rógo láì wọ sẹ̀lẹ̀ gbogbo ọmọ yín sá lọ nílé ìlú túmọ̀ yín lórí ẹ sì ń wò. ṣé bẹ́ẹ̀ lẹ́gbẹ́ tẹ́ ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá òṣèlú àjèjì dé ìlú dàrú gbogbo ọlọ́gbọ́n ti padà sẹ́yìn odi. ìmọ̀ràn mi ni pé ẹ tẹ̀lé Sàràkí ó mọ ibi tẹ́ ẹ ti ń bọ̀ ó mọ ibi tó yẹ kẹ́ ẹ lọ. ẹ má jẹ́ káwọn ọmọ olè ó fi jújú bò yín lójúmọ́ tọ́ kẹ́ ẹ ti mọ bí ẹ̀ ń rè. mo ti dé o Ológundúdú ti dé sí yín lọ́rùn ní Kwara State. ó dé ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú dé ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí. mo dé sí wọn lọ́rùn mo dé tèmi togun-togun. ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ọmọ Kwara State pátápátá ẹ lọ fọkàn balẹ̀ òmìnira Kwara ń bọ̀ ó ń bọ̀.